Àlọ́. 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 Kí ló bọ́ sómi tí òró tó mú? Abẹ́rẹ́. Bẹ́ẹ̀ni ọkọ̀ gbà ó lè jẹ́ abẹ́rẹ́ àwọn míì sì tún lè pè ní òkínni nǹkan kan náà ní méjèèjì. Kí ni ìdí rẹ̀ tí wọ́n fi ń sọ pé ó bọ́ sómi kòró tó mú? Ìjà ti rí ẹni tí ó ju abẹ́rẹ́ sí omi rí torí wípé tẹ́ ẹ bá jù sí omi náà kò ní ìwọ̀n tó pọ̀ débi wípé a gbọ́ ìró rẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ní òde òní tí wọ́n bá fi ẹ̀rọ tí wọ́n fi ń gba ohùn sínú omi sítòsí ibẹ̀ kí wọ́n gbọ́ tómú rẹ̀ o, ṣùgbọ́n ní ayé ìjọ́sí àwọn èèyàn gbàgbọ́ wípé abẹ́rẹ́ ò lè dún tòmú tí ó bá bọ́ sí omi.